ní sábòrè wá jíjó àrólé. Sáré ọlọ́pàá lóru rẹ̀ agbókì aláre wá jíjó àrólé. Sáré ọlọ́pàá lóru rẹ̀. Sọ̀rọ̀. Ó pọ̀ bẹ́ẹ̀. Àwòrán ẹ̀dá nílé ayé ó dàbí ọmọ láńgídí. Fọ́tò ẹ̀dá nílé ayé ò lè ṣeun tẹ́dá bá ń ṣe. Àwòrán ẹ̀dá nílé ayé ó dàbí ọmọ láńgídí. Fọ́tò ẹ̀dá nílé ayé ò lè ṣeun tẹ́dá bá ń ṣe. Ìyẹn wọ́rọ̀ ni mo kàn gbé sórí bíìtì yìí ni. Àwòrán èèyàn nílé ayé ó dàbí ọmọ láńgídí. Àpèjúwe ohun tí mò ń wí ó dàbí ọ̀rọ̀ bàbá kan. Bàbá ìlówó nílé ayé ó bí mọ owó lẹ́bí owó lára. Ẹ̀yin tèmi ẹ bá mi kà lọ níbo lọ̀rọ̀ yìí fẹ́ jásí. Àwòrán ẹ̀dá nílé ayé ó dàbí ọmọ láńgídí. Fọ́tò ẹ̀dá nílé ayé ò lè ṣe ohun tẹ́lẹ̀ bá ń ṣe. Tí bá kọ ìyàn sórí slow beat ló máa wá dáadáa. Ìyẹn ni first album tí mo ṣe àwòrán ẹ̀dá ló ń jẹ́. Bóyá bíi 15 years back, Murphy Promotion ló gbé jáde. Ọmọdé dùn mọ́ èyí ló gbé jáde. Àwọn olódìbà yẹn òun ló sanwó studio, òun ló sanwó producer. Even aṣọ tí mo wọ̀ lọ́jọ́ lọ́ọ̀ṣì yẹn wọ́n fi ló rà, àti bàtà tí mo rà wọ́n fi ní, àti fìlà kò sí nǹkankan. Even boxer tí mo wọ̀ nígbà yẹn wọ́n fi ló rà. Àwọn jàkóso yìí kì í lọ́pìlẹ̀ omele sí. Òun pẹ̀lú òfìlì olómele. Pẹ̀lú ṣòwò sákàrà lọ́lù sákàrà. Pẹ̀lú ọmọdé bákin Abdul Aziz lólú àpàlà. Studio kan tó wà ní Ṣógúnlẹ̀ ń bí